so in tó bá fi mú wa tá bá fi wò pé ẹjẹ́ ṣàmójú fún ká mójú kúrò fún Saheed Shittu lórí tó ṣe ẹjẹ́ àmójú kúrò fún ta lọ́lọ́ náà torí ìbàjẹ́ tí Saheed Shittu ṣe ọ̀pọ̀ ju títa lọ́lọ́ lọ tó bá lọ já sí pé lóòótọ́ o defamation la fi gbé ta lọ́lọ́run tó bá lọ já sí pé lóòótọ́ defamation la fi gbé ta lọ́lọ́run defamation àti Saheed Shittu all times 10 ní títa lọ́lọ́run ẹ̀yà ajé àṣàmójúkò fún ta lọ́lọ́run náà in tó bá fi mú àtà àṣàmójúkò fún Saheed Shittu táà fi ilẹ̀ táà sí nǹkan kan lé lórí ẹjẹ́ àṣàmójúkò fún ta lọ́lọ́run náà ẹ fọmọ ọlọ́mọ alẹ́ ẹ tú ọmọ ọlọ́mọ kúrò ní prison náà táà bá fẹ́ ṣe déédéé lórí ọ̀rọ̀ pé defamation or no defamation of character táà bá fi ṣe àmójúkò fún Saheed Shittu ẹjẹ́ ajé àṣàmójúkò fún ta lọ́lọ́run lórí ọ̀rọ̀ defamation torí pé defamation ni wọ́n fi gbé ta lọ́lọ́run defamation náà fi gbé ta lọ́lọ́run náà kí wá ní rísìn títa lọ́lọ́run máa wà nínú ẹ̀wọ̀n lórí defamation tẹ́ni tó jẹ́ ọ̀gá fún tó ti defame àìmọye àwọn èèyàn àwọn àgbàlagbà tó ń bẹ̀ wà nígboro tí ń rìn kiri tí yan kiri tí tún sọ pé kò sí bàbá lápẹ́ tó lè wà gbéhùn ó tún ṣe program ó tún sọ pé kò sí bàbá lápẹ́ tó lè gbéhùn gbà tí ó sì sẹ̀mí kò bú bàbá ńlá bú bàbá tèmi àbí kò bàbá ńlá bú bàbá mi ṣùgbọ́n o táa bá fi ta lọ́lọ́run síbi tó wà yẹn táa fi Saheed Shittu lẹ̀ àti dédé o táa fi Saheed Shittu lẹ̀ títa lọ́lọ́run sí wà mẹ́yẹn tó sì jẹ́ pé lórí ẹ̀sùn defamation ní jìyà rẹ̀ lórí ọ̀rọ̀ yẹn dàbí kéèyàn ó mú ọmọ ṣẹ́ kó fi ọ̀gá lẹ̀ kéèyàn ó mú ọ̀rọ̀ Saheed Shittu àti ta lọ́lọ́run ó dàbí ọ̀gá àtọmọṣẹ́ ni a mú ọmọṣẹ́ àwa fi ọ̀gá lẹ̀ ṣe rí pé iṣẹ́ wa ò tí ìròyìn torí pé ọ̀gá tá a fi lẹ̀ yẹn ó tún máa recruit ẹlòmíì hello ta lè yàn láti bò àrárá a mú ọmọ ṣẹ́ afọ̀gálẹ̀ ká bá bẹ́ẹ̀ ṣe déédé lórí ọ̀rọ̀ defamation yìí ọya mú Saheed Shittu kó náà lọ bá ta lọ́lọ́ níbi tó wà ṣùgbọ́n tá a bá fi wá wò pé ká fojú fò torí pé Saheed Shittu ó jẹ́ mùsùlùmí ọmọ ìyá wa mùsùlùmí ni ọmọ ìyá wa tí ń bà wá lóko jẹ́ ọmọ ìyá wa tí ń bà wá lójú jẹ́ ọmọ ìyá wa tí ń bú àwọn bàbá wa kàfi ilẹ̀ àbí accepted ẹjẹ́ àbí ilẹ̀ ta lọ́lọ́ náà ti ń bẹ́ẹ̀ yẹn tọ́jú ọmọ ṣẹ́ rẹ̀ ẹjẹ́ àbí ta lọ́lọ́ náà lẹ̀ ẹjẹ́ àbí ta lọ́lọ́ náà lẹ̀ ẹ dákun ògbẹ̀yìn blọ́gà àárín ẹ bá mi gé ìta bá fi fi ọ̀gá lẹ̀ táà mú ọ̀gá ẹjẹ́ á tú ọmọ ṣẹ́ náà lẹ̀ ẹ̀yin blọ́gà tẹ́ẹ̀mọ́ fídíò gé ẹgẹ́ ẹjù káàkiri ẹnlẹ́ká má kọ̀mpí Saheed Shittu àti ta lọ́lọ́run no a kọ̀mpí àwọn nípa tẹ̀sìn a ń kọ̀mpí àwọn nípa defamation
wọ́n ní ta ló di fame láì tí ẹ̀rìn jìnnà ká máa pe èèyàn ní akéwú jẹlẹ́dẹ̀ ṣé kìí ṣe defamation nìyẹn ká máa pe èèyàn ní akéwú jẹlẹ́dẹ̀ ṣé kìí ṣe defamation nìyẹn ká má tiẹ̀ lọ jìnnà rárá wàlá tànábàzú bílí àlìkọ́bì wàlá tànábàzú bílí àlìkọ́bì bí ìzàlẹ̀ ismu bí ìsàlẹ̀ ìsìmò ní bùzù ọlọ́dẹ ẹmọ́pẹ̀rẹ̀ ayé ní alàjẹ́ ẹbúrú ayé Al-Qur'an lórí ìdí gbé jáde fún wa lórí ìdí sọ fún wa ayé Al-Qur'an wala tanabazu bil alqabi bí ìsàlẹ̀ ìsìmò ní bùzù àwọn orúkọ ẹmọ́pẹ̀rẹ̀ ayé ní àwọn lákọ́bù àwọn alàjẹ́ tí ó dá kí ẹ máa pẹ̀rẹ̀ ní akéwújẹlẹ́dẹ̀ eyín ejò orí ibú forí fọ́gò àwọn àlàjẹ burúkú nìyẹn ajágún wà tó máa pè ní ajágún wà ọlọ́tànábàzú bí àdìkọ́ọ̀bì bí sàrísmù àwọn orúkọ ọbú ọlọ́ni ẹmọ́ pèrè ayé bẹ́ẹ̀ ẹmọ́ pè èèyàn bẹ́ẹ̀ kódà ayé Al-Qur'an ni ẹwà ni aláti ṣe àmín àrítayọ̀ wọ́n ní Tani sahidi kí má kọ̀mpí àgbé ta ló di fame ṣé ìmọ̀ pè èèyàn ní lákọ́bù àlàjẹ́ ẹbú ṣé kì í ṣe defamation ni òfin Ọlọ́run kò faramọ́ òfin Ọlọ́run kò faramọ́ ajágún wà máa bọ̀ ń bí akéwújẹlẹ́dẹ̀ máa bọ̀ ń bí kéèyàn máa sọ báyẹn sọ́dá so Saheed Shittu ìtọ́ sọ nípa Alhaji Akéwùgbà Gold ó lè jẹ́ òótọ́ ó sì lè jẹ́rọ́ lọ́jẹ́ máa lo opportunity láti pè Alhaji Akéwùgbà Gold kí wọ́n jọ ọ̀kan jáde kí wọ́n wá ṣe clarification lórí ìtọ́ sọ nípa àwọn yẹn pèsè lóòótọ́ ni wọ́n sápamọ́ sábẹ́ tí wọ́n ní kí Saheed Shittu ọmọ nìsùn kọ́ máa bú àwọn àgbààgbà bá tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n ṣe bẹ́ẹ̀ kí ló dé tá a tó fi jọ ń sáré kiri lórí Saheed Shittu pé dandan nìkan gbé Saheed Shittu tó bá jẹ́ pé lóòótọ́ ni Alhaji Akéwùgbà Gold sọ eléyìí ni wọ́n ṣe eléyìí ìwà tí ọ̀dá ni àwọn ò ní kó ìbàjẹ́ lọ́wọ́ tó bá jẹ́ mo ní èyí tí ìsọ pé lóòótọ́ ni o ẹ gbọ́ mi dáadáa o mo ní tó bá jẹ́ pé lóòótọ́ ni Alhaji Akéwùgbà Gold ni wọ́n ṣe gbogbo tí Saheed Shittu sọ pé wọ́n ṣe tí wọ́n tó fún un ní wákàtí ó tún máa dá láti máa fi bú àwọn àgbààgbà bá tó bá lọ jẹ́ wípé lóòótọ́ ni Alhaji Akéwùgbà Gold ẹ disappoint wa tó bá já sí pé lóòótọ́ ni mo sọ o Saheed Shittu máa parọ́ àwa dẹ̀ gbàgbọ́ pé ó fẹ́ kọ̀yìn gbogbo àfáà sí Alhaji Akéwùgbà Gold ni ẹ rí pé gbogbo ọ̀rọ̀ tí Saheed Shittu ti ń sọ látijọ́ tí Alhaji Akéwùgbà Gold ti lọ sí Ìlọrin láti lọ witness kéèsì ta lọ́lọ́run ló ti ń sọ̀rọ̀ láti lè kọ̀yìn gbogbo àfáà ilẹ̀ Yorùbá sí Alhaji Akéwùgbà Gold bàbá wa Alhaji Akéwùgbà Gold ẹ dákun ẹ jáde ẹ ṣe clarification lórí ọ̀rọ̀ yẹn Ọlọ́run ní bó kọ yín jẹ́ nǹkan yóò ní bàjẹ́ ọ̀rọ̀ yóò ní dàrú Saheed Shittu congratulations o okú oríire ilé o okú oríire ilé o òǹkọ́lé ni kò bá dáa fún ọkọ
oríire ayérayé. Kò bá dáa kọ́kọ́ oríire ayérayé kọ́kọ́ lè rẹ̀ kí lè rẹ̀ ó dé sánmà. Àwọn kan ti ń soríire látànà kó tó dé ní. Ọlọ́run lè jẹ́lé náà owó pọ̀ ó tó kọ́ mi ọkọ̀ tọ́ra ò tí ìtò Ọlọ́run tó jí o lè ra sí. Àwọn àṣẹ lára oríire rẹ̀ orí ibú tó ń ṣe là ń bọ́ sọ pé kó níbi orí ibú ṣíṣe. Má pè àwọn èèyàn lórúkọ bú mọ́. Àṣẹ lára oríire rẹ̀ oríire mélòó ló ti ṣe jáde fún òṣèré àìmáyé àwọn tán àwọn ọmọ kéékèèké àwọn tí ò tó ọ toríire wọ́n ti ju tiẹ̀ lọ times 10. Àìmáyé àwọn tí ò tó ọ toríire wọ́n ti ju tiẹ̀ lọ times 10 tí wọ́n àdẹ láòdù ara wọn wọ́n àpariwo ara wọn. Ẹ wá wọlé mi o màá wó bì lénìí ọba àwo gbogbo rẹ̀ kó o tó mi ẹ̀kọ́. Ọba àwo kó o tó di car park o lè soríire mi mọ́ ti tiẹ̀ oríire tiẹ̀ ló ń ṣe lọ́wọ́ yẹn Ọlọ́run jẹ́ kó oríire rẹ̀ Ọlọ́run jẹ́ kó bọ́ kalẹ̀. Lọ́wọ́ bẹ́ẹ̀ kọ́mẹ̀ntì ẹ Saheed Shittu mo kí ọ mo congratulate ẹ síbẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ wà rí Àdàmí TV mo ṣe congratulations àwọn òkè ń bínú oríire olóríire ṣùgbọ́n wà á bú tí bá ń bẹ lára èèyàn á máa báyẹ̀ jàre lórí. Ìwà abú tí ń bẹ lára rẹ lọ change ìwà tí ò dá ìwà abú tó ń wù tó ní respect fọ́gbọ̀lagbà ò níwà rí ọlọ́rọ̀ rí lẹ́nu. Téèyàn bá soríire láti ilẹ̀ yìí tó fi dé Mọ́kà tí ò bá lọ́rọ̀ rí lẹ́nu tí ò níwà rí kò tí ì dán lóríire. Èèyàn wà nínú aṣọ aram ó ń gbé bàbá wa ṣé òmú ìdí Àjàní Bello ó ń gbé wọn ṣépè nínú aṣọ aram. Dèdèrè kan sì wà níbí ó ní defamation wo ni Saheed Shittu ṣe ṣé kìí ṣe defamation nìyẹn. Èèyàn wà nínú aṣọ aram ó dẹ̀ ń gbé Islamic scholar ó ń gbé wọn ṣépè. Èmi ọ̀kọ̀lé eléèlé kí n fi ilé mi àwọn èmi ò nílé tó bá jẹ́ yẹn ni èmi ọ̀kọ̀lé àwọn náà ẹ̀sẹ̀ ń bẹ lọ́wọ́ oríire inú ayé ni a dẹ̀ ṣe ṣùgbọ́n oríire èèyàn kì í jọ àwa lójú oríire èèyàn ó lè boríire rẹ fíìkì wa ó lè torí pé Ọlọ́run ṣoore fún ọkọ wa fẹ́ máa dúdú ojú àwọn èèyàn torí pé Ọlọ́run ti ṣoore fún ọ kọ́ wa fẹ́ máa rí àwọn èèyàn fi àwọn òní gbà bẹ́ẹ̀ ni oríire tó jóríire lọ́la wa ń tọrọ. Èmi ò tí nílé Ọlọ́run ti ṣoore fáwa náà o ṣùgbọ́n adúpẹ́ ìwọ̀nba oore tọ́lọ́run ti fún wa adúpẹ́ rẹ̀ gbogbo oore tọ́lọ́run sì ń ṣe fún oníkálukú àbínú orí olóore gbogbo ẹ̀ tọ́lọ́run ti ṣoore fún Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ gbogbo ẹ̀ tọ́lọ́run ti ṣoore fún Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́. Àwọn ò tí ìkọ́lé àti àbí àìkọ́lé oore tọ́lọ́run ti fún àwọn tí kò ìtó nǹkan débi ká sọ páwọn ọmọ gbé sáfẹ́fẹ́ àbí òdodo ọ̀rọ̀ náà. Oore tọ́lọ́run ṣe fún wa kò tí ìtó nǹkan débi pé a sọ pé a fẹ́ máa gbé sáfẹ́fẹ́ ṣùgbọ́n tó náà ti ṣoore fún tí ń gbé sáfẹ́fẹ́ pé gbogbo ẹ̀yin ayé ẹ wò oore náà ní bàjẹ́ o ṣùgbọ́n ìwà aburú tí ń bẹ lára Saheed Shittu là ń sọ kìí sọ̀rọ̀ oríire tó ṣe ọ̀káyé àwọn kan ti ń sọ oríire látànà kó tó kàn án lẹ́yìn Saheed Shittu àìmọye lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ èèyàn ní ó tó sóríire. Àìmọye ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn ní ó tó sóríire kódà tó ju oríire ẹ lọ wọ àwọn ọmọ 16 ọmọ 17 years ilé tí wọ́n rà pájú ti Saheed Shittu lọ kán wá ti torí pé wọ́n ń soríire inú ayé kí wọ́n wá máa tẹ̀sùn àgbà mọ́lẹ̀ ká máa rí àgbàlagbà fín ká máa wo aburú láwùjọ
káwá tó ní pé Ọlọ́run ti kẹ́ o ẹ má jà sọ̀rọ̀ sí o. To hell with your house and your cars. To hell with you and your words. To hell with you and your words. Oríire wo ló sì tẹ́lẹ̀ kún òṣèré. A ní ó sì pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ̀yin tẹ́ ń gbé Saheed Shittu lẹ́yìn kiri. Ṣé rí pé ẹnu yín ò lè ka. Ẹnu yín ò lè ka Saheed Shittu. Ẹnu yín ò lè ka. Ẹni tẹ́ lọ bá sọ̀rọ̀ pé kó má búyàn má kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó ló tún jáde tó tún pèyàn ní akéwòjẹ lẹ́dẹ̀. Òun ló tún jáde lẹ́nìí ẹ tún wo àwọn ọ̀rọ̀ tí ń sọ. Ẹ tún wo àwọn irọ́ tí ń pa. Ẹ tún wo àwọn ọ̀rọ̀ tó sọ. Ẹ dákun ẹni tó bá fẹ́ pè wá lórí nọ́mbà wa 080 36 33 33 13. Ẹ lè pè wọlé o. Ẹ lè pè wọlé. Ẹ dákun ẹ má jẹ́ abú yẹn gangan. Ṣùgbọ́n ọ̀rọ̀ aláyà tó gba góòrì tí arákùnrin yẹn sọ lọ́jẹ́ ń jáde torí ọ̀rọ̀ yẹn ó ṣe mí bákan pé wẹ́ ẹni wá fẹ́ pè wọlé ẹ pè wá sórí nọ́mbà yẹn 080 36 33 33 13. Ẹ wá láǹfi Saheed Shittu gbé ta lọ́lọ́run. In the aspect of defamation, ta lọ́lọ́run ó ń tọ́ Saheed Shittu lẹ́yìn ni. Tá bá fẹ́ ṣe déédé. Saheed Shittu ló yá kọ́kọ́ gbé. Àti wá gbé ta lọ́lọ́run àbí Saheed Shittu lẹ̀. In tó bá fi mú ata sọ pé àní gbé Saheed Shittu mọ́, ẹ jẹ́ àbí ta lọ́lọ́run sílẹ̀. A compare ta lọ́lọ́run àti Saheed Shittu pẹ̀lú ẹ̀sìn. A compare wọn with defamation. Ẹ̀sùn kí náà fi gbé ta lọ́lọ́run kìí sọ̀rọ̀ ẹ̀sìn náà fi gbé. Ṣé bí ẹ̀sùn defamation ni wọ́n fi gbé ta lọ́lọ́run? So ta bá fẹ́ sọ̀rọ̀ nípa ta lọ́lọ́run àti Saheed Shittu, a máa sọ̀rọ̀ nípa defamation láàrin ta lọ́lọ́run àti Saheed Shittu. Ọ̀dà láàrin èmi àtẹ̀yin. Ta ló ṣépè ju Saheed Shittu lọ nínú ta lọ́lọ́run àti Saheed Shittu? Ta ló búyàn? Ta ló búyàn jù láàrin ta lọ́lọ́run àti Saheed Shittu? Ẹ pè wá sórí 080 36 33 33 13. Ẹni wá fẹ́ pè ẹ dákun ẹ já pé láàrin ìṣẹ́jú méjì sí mẹ́ta táwọn bá ti rí èèyàn pè so à ń lọ. Bàbá rẹ̀ alájà tó gba gold a lè di clarification ọ̀rọ̀ sí Saheed Shittu sọ tó bá jẹ́ sí pé òdodo ọ̀rọ̀ ni ẹ jáde ẹ jẹ́ ká mọ̀. Àwọn olólùfẹ́ yín retí yín wọ́n fẹ́ mọ̀ torí pé tẹ́ ẹ̀ bá jáde gbogbo ní Saheed Shittu sọ yẹn pátá gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ yín wọ́n máa nígbàgbọ́ pé Saheed Shittu wo lóòótọ́ lọ̀rọ̀ tó sọ ṣùgbọ́n tẹ́ ẹ bá ti jáde tẹ́ ẹ ṣe clarification ó ṣe é ṣe kó jẹ́ pé ọparọ́ ọmọ yín ni ó sì ṣe é ṣe kó jẹ́ pé àwọn òótọ́ kọ̀ọ̀kan ń bẹ níbẹ̀ ó sì ṣe é ṣe kó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tó sọ irọ́ ni. Bàbá wa alájà kó gba góòdì ẹ jáde ẹ ṣe clarification lórí ọ̀rọ̀ tí Saheed Shittu sọ torí pé ó fẹ́ sọ gbogbo àbáàlẹ̀ Yorùbá dọ̀tá yín o ó fẹ́ sọ wọ́n dọ̀tá yín o kọ̀tẹ́ tó máa gbọ́ gbogbo ọ̀rọ̀ tí Saheed Shittu sọ nípa yín tí ò ní rí gẹ́gẹ́ bí ọ̀tá. Nọ́mbà tàbí ìta ẹ má pè wá sórí direct call ni ẹ pè wá sí direct call là ń gbé àgbé WhatsApp call direct call ni. Abdulraufu ẹlẹ́sìn náà nàbí kí ni jẹ́ lọ bí ọ̀gá rẹ̀ léèrè gbogbo èpè tí máa ń ṣẹ́ sọ́dá lórí social media.
lọ bí ọ̀gá rẹ léèrè. Èmi ò ní lọ Lẹ́kí láti lọ mú Saheed Shittu fún rẹ̀ lọ máa lọ hand over rẹ̀. Ẹ bá mi sọ fún kó lọ hand over rẹ̀ fáwọn ọlọ́pàá. Àwọn wa kó lọ hand over rẹ̀ sáwọn ọlọ́pàá. So torí ìdí eléyìí Ọlọ́run sọ àjù ìgbà mẹ́ẹ̀ lọ. Ọlọ́run sọ àjù ìgbà mẹ́ẹ̀ lọ. Á nípàdé ayọ̀. Á nípàdé ayọ̀. So tálà ajé àjọgbà góòdù Yorùbá wá padà jáde ṣe clarification. So I'm coming. Mo ń bọ̀ padà láti wá yànnà náà àwọn ọ̀rọ̀ kan. Tí n bá ti rí clarification alájà tó gba gold, mo ń bọ̀ padà láti wá ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan. Òpònà ni ọ̀yẹ́ ń bí, ọ̀yẹ́ ní bí. Òpònà ni ọ̀yẹ́ ní bí. Assalamu alaikum.